imagine oògùn kéèyàn máa lọ fi oògùn nára èèyàn kí ló dé ẹni oògùn yìí láti fi nàyàn àwọn Fúlàní dẹ̀ wà káàkiri ẹ lè mú oògùn yan láti lè fi wá wọn lọ sínú igbó nínú oko bí wọ́n ṣe lọ dènà dè àwọn ọmọ ìyá wa tí wọn ò lè lọ sódò kí wọ́n lọ sódò mọ́ kẹ́ lọ́ fi nà wọ́n àfi tiyín kí ló dé ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá ọba yìí nǹkan tó ṣe ká mi lára nìyẹn o mi ò mọ bàbá ọba Ọ̀yọ́túnjí rí mi ò bá wọn sọ̀rọ̀ rí wọn ò gbowó fún mi ò mọ bàbá Ọọ̀ni Ilé Ifẹ̀ mi ò mọ ti Ọ̀yọ́ ṣọ́rọ̀ mi yé yín ṣùgbọ́n nǹkan tó kàn mí ni wípé ẹnikẹ́ni ló lè ṣẹlẹ̀ sí tó bá lè ṣẹlẹ̀ sí irú bàbá ọba Ọ̀yọ́túnjí ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹnikẹ́ni òun ló lè ṣẹlẹ̀ sí. ǹjẹ́ ẹ ti gbọ́ tẹ́ ò bá ti gbọ́ ẹ súnmọ́ bí ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ o eléyìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní agbára o mo ní sáré mu wá fẹ̀yìn èèyàn mi ni ló ní yàdó gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn gbogbo nǹkan tí ń jà rìnrìn káàkiri gbogbo àwọn ẹ̀rọ agbágbé náà làwọn máa ń mú wá fún yín àmọ́ eléyìí tá a mú wá ní sáà yìí ó débẹ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan o fún gbogbo yín tẹ́ wáyé pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lórí ìkànnì yìí tẹ́ ò tí ì follow wa àbí ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é ìyún gangan ni wọ́n máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ó yá ẹ̀ sọ níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. ìdí nìyẹn táwọn ò ṣe ní dákẹ́ ní orí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Ọlọ́run mọ̀ ń gbọ́ èmi mi ò ní dákẹ́ bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ìwọ tó o bá dẹ̀ ṣàṣìní wàá ṣe kí ni wàá kábàámọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láṣẹ Èdùmàrè àdàbí tó bá pé irọ́ ni mò ń pa àdàbí tó bá pé à ń wá ìṣubú ẹnikẹ́ni tí kò bá sí èèyàn níbẹ̀ kò sí ni ẹ̀rọ bodò ohun tí kò dára tí wọ́n bá ṣe bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà rè èyí tó tún bó ṣe máa ń ṣe kíni bó ṣe máa ń bẹ̀rẹ̀ rè bó ṣe máa ń dìjà rè so ó ti bẹ̀rẹ̀ nísìn ní ojú wọn lọ sí ààfin Aláàfin ẹ lọ ń fi oògùn nàyàn ẹ̀yin lẹ pé wọ́n sóde yín ṣé tí bàbá yẹn bá mọ̀ pé báyìí ló ṣe máa rí ni ṣé wọ́n máa lọ wọn ò ní lọ àwọn kan á máa sọ wọn á máa ní Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀ ó deep nígbà míì mo ti gbọ́ láìmọye ìgbà lọ́pọ̀lọpọ̀ wọn á ní Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀ kábíyèsí Elédùmarè now nísìn èmi náà wá ń jókòó mo wá ń wò ìgbà wo la fẹ́ jáwọ́ ìgbà wo la fẹ́ gbọ́n tá ò ní yé dára wa ìgbà wo la fẹ́ ronú jinlẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ láti wá láti fi ìṣọ̀kan láti gba ilẹ̀ wa láti dojúkọ àwọn ọ̀tá àwọn wo ni ọ̀tá àwọn Fúlàní àwa ara wa la tún wá múra wa ní ọ̀tá ọmọ Yorùbá mélòó lẹ máa fi oògùn lẹ máa fi pa lẹ máa fi oògùn náà lẹ máa fi pa torí agbára torí ipò torí ògo ẹlòmíì ò lógo tipátìkú kò ṣàfẹ́ gba ògo yan o ò fẹ́ gbà lẹ́rọ̀ ó wá dìgbà tó bá mẹ́nìkan balẹ̀ ìwọ tó bá rò pé wọ́n máa múyàn balẹ̀ ìwọ máa fi débi gíga irọ́ ńlá irọ́ kò jọ́ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìyá ló di orí kan ní wa ìyá mi mọ́dún ní àdè ẹ káàbọ̀ ẹ ṣe gbogbo lè ń kọ́ ẹ máa jèrè gbogbo àwọn ọmọ yín o ẹ ṣe gan ni mo máa play àwọn voice notes kọ̀ọ̀kan fún yín tẹ́ máa fi gbọ́ ká tó tẹ̀síwájú bí mo ṣe sọ nǹkan tó ṣẹlẹ̀ bàbá yan ó bá àwọn kan sọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn ó láwọn tí wọ́n bá sọ̀rọ̀ nígbà tí wọ́n wà láyé tẹ́ ẹ bá ń gbọ́ pé bàbá sọ̀rọ̀ sílẹ̀ kó tó kú bàbá sọ̀rọ̀ sílẹ̀ kó tó lọ wọn ò mọ̀ pé ibi kíní yìí máa gba ẹ̀mí àwọn wọ́n fún ọmọ sílẹ̀ ẹ máa gbọ́ o gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ ẹ máa bá mi like ẹ máa love kẹ máa pé ètò. àfikún sí àwọn tí wọ́n ti sọ sí iwájú gbogbo ètò sí fámìlì ṣe pátápátá nítorí pé èmi tí mo sọ̀rọ̀ yìí èmi ni mo wà ní Abẹ́òkúta tí mo close mọ́ bàbá ọba gbogbo owó tí ẹbí dá tí a fi ṣe àwọn ọ̀pá tàbí ṣe inú àkáǹtì mi ni wọ́n ṣe owó sí gbogbo àdè ṣe náà láti inú àkáǹtì mi ló ti jáde tí a fi ń ṣe owó nǹkan yẹn so tí ẹ bá fẹ́ ṣe anything sí wa ẹ bá dé pé inú àkáǹtì náà lè fẹ́ ṣe sí ẹ jẹ́ ká mọ̀ so that màá lè inform family pé àwọn èèyàn láti Amẹ́ríkà all over the world tí wọ́n inform lé. ẹ má bínú. iye báyìí ni wọ́n ṣe o máa inform wọn so a lè ṣe accountability nípa gbogbo tí ó bá wọlé
ìyẹn mo fẹ́ sọ so tẹ́gbà rẹ́dí àti ṣẹ́ ní ti fún wa láti fi ràn wá lọ́wọ́ ìjọba ìjọ wà bẹ́ẹ̀ tá a máa ṣe àti ṣe bẹ́ẹ̀ ìyẹn ti lọ tí ìjọba ìjọ kù bẹ́ẹ̀ ẹ bá fẹ́ ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe rí pé bàbá ọba kì í ṣe lọ bẹ́ẹ̀ tí a kọ̀ lè jẹ́ kí òkú ẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn so ẹ bá fẹ́ kí ṣe àkáǹtì nọ́mbà yẹn kì í ṣe details yẹn sórí platform signify sórí platform so bá fi àkáǹtì yẹn síbẹ̀ so anything tó bá wọ bẹ́ẹ̀ so àlè àwọn ẹbí náà àrí wọ́n á dẹ̀ mọ ìdẹ̀ ṣe fún wa lórí ètò bàbá ọba so ọlọ́run ọba ràn wá lọ́wọ́ so ẹ gbọ́dọ̀ kí n tó sọ fún yín ẹ ṣe púpọ̀ thank you very much. hello sir ẹ kalẹ̀ mo fẹ́ ní kí n sọ̀rọ̀ díẹ̀ lórí ohun tí ẹ sọ lórí ìyàwó olóògbé dípẹ́ kó bá yẹn sọ̀rọ̀ mo rí pé pàtí ẹ pè láàárọ̀ yẹn ẹjọ́ sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan ọ̀gbẹ̀ tó wá rí pé nẹ́tíwọ̀kì yẹn ó padà rí zoom ẹ̀dẹ̀ ríbi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣàlàyé fún sọ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ síbẹ̀ yẹn gbogbo ẹ̀ ló ṣàlàyé fún ọ̀dẹ̀ gbogbo ẹ̀ náà ni ẹ ti gbọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ tí mo kù ní bẹ̀ ni pé lórí ọ̀rọ̀ fẹ́ẹ́ rí àyẹn ẹ̀yin náà sọ pé ká lọ ṣe àgbọ̀dọ̀ sí òkú yẹn láì jẹ́ pé bóyá ṣe kẹ́ẹ̀tì pé ẹ̀sìn pé àgbọ̀dọ̀ má lọ ṣe postmortem àbí kí ni wọ́n fi sẹ̀ so a dẹ̀ ti lọ láti lọ ṣe so ìyẹn ni ò jẹ́ ká sí òkú yẹn níjọ́ Saturday níjọ́ Sunday àná ṣùgbọ́n láàárọ̀ yìí a ti lọ gba òkú a ti lọ sí a ti lọ ṣe gbogbo tí ẹ ká ṣe ní station ní hospital àwọn ọlọ́pàá náà dẹ̀ tẹ̀lé wa níbẹ̀ a jọ lọ ṣe ni ṣùgbọ́n ohun tó kàn tó ṣe pàtàkì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé ó ṣe ẹ sọ fún wa yìí pé àwọn kan ń bọ̀ tí wọ́n máa mú owó dání ẹni lọ́ọ̀yà kan ń bọ̀ láti Òṣogbo tó máa san owó kí tí wọ́n máa ṣe ní ọ̀sìn yẹn ẹ̀ta àrí anybody if not for the assistance of àwọn èèyàn tí wọ́n ti arí owó gbà lọ́wọ́ wọn tí a fi ṣe kíní yẹn so tí àbárò yẹn ni àti lè ti òfin yẹn náà for now yẹn lè mẹ́rin sẹ́yìn pé ó kù díẹ̀ káàtó nínú gbogbo ìgbésẹ̀ tí ẹ gbé tí ẹ sọ pé òkè ẹ wà pẹ̀lú wa owó tá a máa ṣe bẹ̀ ẹ máa sọ́ọ̀sì owó láti ṣe àwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n ṣe ni kò sí àárín ìkọ̀kan láti ìjẹta tí òkú yẹn ti kú bọ̀tágọ̀ ni pé òkú yẹn a ti sílẹ̀ ní àti owó tí ẹ ká ṣe ẹ̀dí ẹ̀sìn ìkòdó corona report in 2 weeks time lọ́nà máa jáde so àwa ti ṣe ìtàlẹ̀ ṣe ń bẹ̀ assistant wa fẹ́ ṣe fún ẹbí fún ìyàwó tó fi ilẹ̀ tó kù sí ọwọ́ gbogbo ilé lórí tí ẹ ṣe ẹbí rí pé ẹ ń ṣe ètò ìkówójọ ṣùgbọ́n gbogbo tẹ bá kó jọ náà tẹ bá ṣe tẹ bá jẹ́ ká mọ bí ó ṣe lọ so it will be good àmọ́ bí tí ẹ bá bàjẹ́ etí ẹyẹ torí ètò ìṣẹ̀lẹ̀ yìí is a national worldwide issue ní torí o tó bá ti kọjá ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà wá bìlẹ̀ kan tó ti kọjá sókè òkun ó ti di worldwide issue so ọ̀rọ̀ bàbá ọba ọ̀dẹ́ ṣe wọ́n tí a lè kàn fọwọ́ yẹpẹrẹ fún bẹ́ẹ̀ yẹn ó dùn mí pé bí wọ́n ṣe promise wa pé wọ́n máa ṣe àwọn ètò kan àárí ètò kankan títí di àsìkò tàbí sí òkú yìí so yẹn lè dúkọ̀ fẹ́ sọ for now so wọ́n tí ẹ bá fẹ́ ṣe fún family lórí funeral yẹn ẹ jẹ́ ká mọ̀ ẹ sọ sórí platform yìí ẹ jẹ́ ká mọ̀ bí tí ẹ lọ ọlọ́wọ́n á fún yín ṣe ọlọ́wọ́n á ràn yín lọ́wọ́ ọlọ́wọ́n ò ní jẹ́ kí agbóríwé lè kọ́ lágbára ọ̀dọ́. mo fẹ́ ká gbọ́ tán ni o ẹ máa gbọ́ nìṣó. ìyàwó wa a kú ọ̀rọ̀ ìpẹ̀lẹ́ ìyàwó bàbá ọba Ọ̀yọ́túnjí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí. ẹ bá sọ̀rọ̀ ní ìjẹta tí mo ń bẹ̀rẹ̀ àwọn question tẹ ṣàlàyé bí wọ́n ṣe nà yìí ní ọjọ́ Thursday ṣe é rántí ẹ̀pẹ̀lẹ́ ṣe gbọ́ láì wọ́n tó ṣe ṣé báwo lára yín. Okay, driver yẹn náà nǹkan níbo ni driver wà I need information lẹ́nu driver yẹn náà. Láì wọ́n go in and out. Láì wọ́n network yẹn ò dáa. Ṣé bá ń gbọ́ wa Mr. Ibrahim ẹ̀yẹn accept call yìí. Àti gbọ́ yín sìn. Kí ló dé tí ìyàwó wọn ò lè bá mi sọ̀rọ̀? Ẹ jẹ́ kí ìyàwó náà sọ̀rọ̀. Àṣírí yìí sọ̀rọ̀ rárá àdúgbò yẹn. Ó sọ̀rọ̀ olóòdì bọ́ọ̀lù wà lọ́wọ́ ìbáyọ̀. Ó yá ìyàwó wa gbogbo tó ṣẹlẹ̀ nínú palace yẹn lọ́jọ́ yàbí nínú ilé Aláàfin. Ẹ gbọ́dọ̀ fi kankan pamọ́ mọ́. Ó ti dójú ẹ̀ báyìí nísìnyí. Sọ̀rọ̀ mi yé yín.
gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níwọ̀nba ilé ìtẹ́ sọ fún wa níjọ́ Thursday ìjọ ní àwọn nǹkan míì kẹ́ ẹ rí irú ìgbà tí wọ́n ná mú kan jáde lẹ́nìkan mú kan jáde lápò wọn náà fi nà wọ́n. sọ̀rọ̀ mi yé yín. bẹ́ẹ̀ ni àti inú bẹ́ẹ̀ ni mo ti dé gbá wọn lórí pé kí wọ́n dì kọ́ díje èmi ṣàtọ̀kọ́ pé ó bẹ́ẹ̀ ti ẹ̀ pọ̀pọ̀ tó bá ti bọ́ta wọ́n fẹ́ máa wọ bàtà báyìí lẹ́ni ẹ̀ bọ̀. gbọ́dọ̀ yẹn o. lẹ́ni ẹ̀ fún mi ìyá wa tí wọ́n dáná tí wọ́n bọ́lẹ̀ látòrí bẹ́ẹ̀. látòrí step ni. èmi wá lọ bá ẹ tó tí wọ́n dáadáa mo mọ̀ dáadáa mo lọ bá ó ní ẹgbẹ́ bàbá ẹ̀ ló ti dáná ní ìbẹ̀rẹ̀ o látọ̀rọ̀ tó jẹ́ tuntun ká gbá ní lójú. ṣẹ́fọ̀ ibi ẹ̀sọ́ yẹn ní ìkẹrin báyìí. ẹ jẹ́ ká dá dúró níbẹ̀ yẹn bó ṣe máa tẹ̀síwájú ẹ ṣì máa gbọ́ ó kù bíi mẹ́ta sí ẹ máa gbọ́ ìyàwó bàbá ọba Ọ̀yọ́túnjí àwọn ni wọ́n sọ̀rọ̀ yan obìnrin wọ́n na obìnrin gbogbo ẹni tẹ́ wà ní ìlú òyìnbó ẹ mọ̀ wípé tó o bá gbé ọwọ́ sókè tó na obìnrin kí ló máa ṣẹlẹ̀ sónítọ̀ ó máa ṣe ẹ̀wọ̀n lónítọ̀ ó máa ṣé mo pa irọ́ ẹ̀wọ̀n àti ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí yìí ṣé mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ni Ọ̀yọ́túnjí wà ó máa lẹ́tìkẹ́ mi ò dẹ̀ fẹ́ dárúkọ dàlúrú dagboru tẹ̀yìn àti èmi mọ̀ ẹlẹ́nu jáwáyà mi ò fẹ́ dá orúkọ ẹ̀ bí mo ṣe sọ kì í ṣe pẹ́rù ń bà mí no ó ti o ṣùgbọ́n mi ò fẹ́ fún ní kí wọ́n máa sọ pé ta ni ẹni náà orílẹ̀-èdè Amẹ́ríkà lòun náà dẹ̀ wà ó dẹ̀ mọ̀ bí òfin ṣe ṣe rí pé tiẹ̀ ti ba ó ti wọ gà ó ti ṣe kíni ó ti wọ gà ó lọ gbé ọwọ́ sókè àtẹni tẹ rán níṣẹ́ àtẹni tó jẹ́ iṣẹ́ o àìmọṣẹ́ kọ ọmọ orogún òun ló ṣe kíni òun ló mú tó fi torí bomi gbóná òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ ó máa lẹ́ẹ̀tìkẹ́ ẹ máa gbọ́. mo wo fídíò Sokoti lánàá. mo lè sẹ́ndé mẹ́sẹ̀sì kábíyèsí. ok mo ní kọ́ ẹ jẹ́ kí n stop ẹ̀ mo ní kọ́ ẹ jẹ́ kí n sáré gbé dáhùn bàbá wa yìí. ẹ káàbọ̀ sí orí ètò dáàdì mi. mi ò tiẹ̀ mọ̀ pé ti wọlé ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kálẹ́ sà. mo kí gbogbo yín. àgbogbo ilé náà kí yín sà. mo kí gbogbo àwọn tó ń gbọ́ yín. àwọn náà kí yín sà. mo ní kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ni. ẹ ṣé sà. adára fún yín. àmì àtẹ̀yìn náà dáàdì ẹ ṣé gan sà. ayé òde mú yín o. àmì àṣẹ Èdùmàrè. ẹni tó bá bọ́wọ́ lé yín orí ẹni náà ló máa bí kó. àṣẹ Èdùmàrè. ẹ ṣé gan ni sà. ṣé ẹ rí ọ̀rọ̀ tó ń lọ lórí ọ̀rọ̀ ọba àwọn kankan tó tún jáde lẹ́ni ọ̀ ó dàbí bí àwọn pípé yóò mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni wọ́n dá wọ́n mọ̀ ìṣe nígbà tí èèyàn bá wà tí nǹkan bá ń ṣe èèyàn pé wọ́n tiẹ̀ sọ pé àṣàṣì ló ń ṣe èèyàn tó bá rí èèyàn kọlù ẹ̀ tó order you follow that order you have done it ọlọ́run tiẹ̀ ti bá ṣe bí èèyàn kan máa ti bẹ̀ ẹ́ ó máa bẹ̀ ẹ́ sí order bọ̀ ńgbà tó bá ń ṣorí kunkun gáíwọ̀ ọmọ yìí pé ayé tá a wà ń sìn kì í ṣe ayé nígbà tá a wà ní 1990 ṣùgbọ́n ẹ̀ tí ò sí ayé ti lùjára ń sìn ó lùjára gan gidigidi ló jẹ́ pé anybody can see whatever you are doing even inside your house kó tó ṣe gan ìwọ gan yà lẹ́nu pé bó ṣe ti jáde síta ṣèṣe nǹkan tó fi sọ tó fi yẹ kí gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kó máa rọra máa ṣe nítorí pé ilẹ̀ yọ ìsì gbogbo nǹkan kí nǹkan tí èèyàn bá ń ṣe máa rọra máa ṣe nǹkan tó bá rò pé ó ṣe ní ìkọ̀kọ̀ á kàn yà á lẹ́nu lọ́kàn tí wàá mọ̀ sí ìta nǹkan táwọn pípọ̀ wọ̀nyí ṣe nìyẹn they don't know wọn mọ̀ pé ó máa tó ilé wọn mọ̀ pé ó máa result sí kìíní ó ní ẹ mọ̀ pé that ọba yẹn ọba ó surround ara ẹ̀ pẹ̀lú àwọn ọ̀já ẹ̀ ìsì àwọn enemy yẹn ló fi surround ara tí ó mọ̀ that the things maybe they are doing him good and gbogbo architect èèyàn tó fa architect òun náà ní bọ́ọ̀ tí wọ́n ń pè ní àdìmọ̀lì fọ́lú is the one ìsì ẹ̀yìn lè má máa dárúkọ ẹ̀ ní ìjà nǹkan tó bá fẹ́ ṣe èmi ò bẹ̀rù ẹ̀ sá. kò sí ètò kan ẹ̀mí ìsì lórí kò sí èmi ò bẹ ẹ má jà sọ̀rọ̀ ìyá aládé àdé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹbí gbogbo wọn tẹ̀ wọn mọ nǹkan kan ni ṣé ẹ máa rí èèyàn tí ò bá ti mọ nǹkan nítorí ẹ̀ wọ́n ní àwọn àgbà ló máa ń sọ wọ́n ní báwo ni wọ́n jẹ́ ṣe máa ká àdémọ̀wé mo máa ń mọ̀ sínú pọ̀ mi ò bí mo yẹ ò máa ṣe. ó wà òkè ẹsọ bẹ́ẹ̀ ṣe sọ. ìbẹ̀rẹ̀ ìjà èèyàn máa ń mọ̀. bẹ́ẹ̀ ni sà. bọ̀ ìparí ẹ̀. èèyàn kì í mọ̀. ó ní mọ ibi tó máa parí sí. bọ̀ nígbà tó bá sọ fún ẹ pé má bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ yìí wàá máa sọ fún ẹ pé ẹnu àwọn èèyàn rùn. nígbà táwọn èèyàn bá ń pè é sọ́dá nǹkan tó dáwọ́lé má má dáwọ́lé. ó máa máa yẹ wà náà kí ló wà ń bẹ̀rẹ̀ jẹ́ nǹkan tó mo fẹ́ ṣe.
You see, you will not listen to them. Wàá fẹ́ ṣe tinú ara ẹ̀. Àbí wàá sọ pé o fẹ́ dé ayé lọ́rùn. Àbí wàá sọ pé o fẹ́ káwọn èèyàn rí pé ìwọ ló lè ṣe é. Ìwọ ni àìdè ṣe dáadáa, ìwọ ni kìíní kan. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí ní bọ̀bọ̀ yẹn nìyẹn. Nǹkan tó ń ṣẹlẹ̀ sí nìyẹn because ó fẹ́ kí wọ́n mọ̀ pé àwọn làwọn wà bẹ́ẹ̀. Àwọn kìíní kan làwọn ń ṣe kìíní kan. Àwọn làwọn gbé ọba sí. Àwọn lọ bá ń gbọ́ díẹ̀. Àwọn lè sọ pé èèyàn kan kó lọ ìyọ́ kìíní kan. Ló máa ṣe báyìí tí gbogbo ẹ̀. That is what is doing àmì ibẹ̀ ló ti kó gbogbo ẹ̀ sí wàhálà yìí. Because mọ̀mọ́ ìyàwó ọba yẹn ìyàwó ọba ẹ̀yẹ ọba bàbá ọba. Bẹ́ẹ̀ni sà. Wọ́n pè ó sì wà lọ́sibítù o. Wọ́n ló sì wà lọ́sibítù o. Àti dráìvà wọ́n ní wọ́n ṣe ẹ̀sìn wà lọ́sibítù bí mo ṣe gbọ́ information tí mo gbọ́ lè ní pé àwọn yẹn sì wà lọ́sibítù o. Ìyẹn obìnrin tó ń nà. Ṣé ń gbọ́ ẹ̀yin aráalé? Ìsí bí mo ṣe gbọ́ lè ní pé obìnrin yẹn sì wà lọ́sibítù. Even àti dráìvà. Ẹ máa gbọ́. Irú èmi ni irú ilé yà wá ṣẹlẹ̀ sí àbí ọkọ̀ gbọ̀gbẹ́ wá ní pé kí n fọwọ́ wọnú kí n ṣe kí n bẹ̀rẹ̀ kí n má ṣe kí n fi wọ́n lẹ̀. Kò jọ. Ǹjẹ́ ó lè ṣe bẹ́ẹ̀ ìyá alájẹ́? Kò possible sà. Kò má possible. Nígbà tí mo mọ ibi tí ikú tó bá bàbá rẹ ti wá, tí mo mọ gbogbo ẹ̀, tí mo mọ everything bẹ́ẹ̀ ṣe lé ọ̀rẹ́ wá ní pé kí n dákẹ́ kí n máa wò níra. Tí mo mọ̀ pé òkè òní fún gbogbo nǹkan tí wọ́n ṣe tí wọ́n ṣe òfin pa gbogbo gbogbo wọn jẹ́ wọ́n ṣe wà yẹn. Wọ́n lu kí òfin. Wọ́n lu everything in everywhere ni wọ́n ti lu kí òfin. Bẹ́ẹ̀ ni, but kéèyàn kàn máa fa nǹkan tí ò yẹ kó fà ni. Ìyẹn bí o kàn fẹ́ sọ àwọn nǹkan tí ò yẹ kí n sọ. Because tí n bá sọ ọ̀rọ̀ àwọn máa ta sí ibi tí ò yẹ kí n ta dé. Máa fún àwọn tó jẹ́ pé àwọn tí ò láìkè ọba tó wà ní orí oyè yìí máa fún wọn lọ́rọ̀ sọ bí o kàn fẹ́ fún wọn lọ́rọ̀ sọ ni. But ó jẹ́ kí àwọn tí ò tó nǹkan kan àwọn tí ò yẹ kó lísìn sí ó jẹ́ kí wọ́n lo òun wọ́n lò ó bó ṣe wù wọ́n wọ́n fà á bó ṣe wù ú ní àwọn dá ọ̀rọ̀ sí lórí. Òun máa lè rò pé bóyá àwọn arọ yọ ara òun ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí well ó lè yọ ara ẹ̀ tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe. Òun làwọn bàbá kan tó dìde gbà tí wọ́n sọ fún pé dìde kó sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ó lọ ń lo àwọn social media àwọn orí àwọn tí àwọn kí lórúkọ ẹ̀ tí wọ́n gbé àwọn oníròyìn aláròyé bóyá aláròyé wọ́n gbé fake story and fake kìíní jáde nǹkan tí ò ṣojú wọn. Táwọn kan ò ṣe é tí wọn ò ṣe findings sí dáadáa. They bring it out and they were saying it. Àmọ́ kan ń wo gbogbo ọ̀ndé gbọ́ máa wo gbọ́ táwọn ilé ìtàn. Ṣé àwọn èèyàn tó ń gbé fídíò nǹkan tó ṣẹlẹ̀ jáde àtàwọn èèyàn tó ń gbé everything evidence jáde pé nǹkan báyìí àti èèyàn tó sọ̀rọ̀ ó wá fẹ́ sọ wípé òkè àwọn yẹn wọn ò mọ nǹkan tí wọ́n sọ mọ́. They don't know what they are saying that you people now bring fake nǹkan tó ṣẹlẹ̀ ẹgbẹ́ jáde pé kẹ́ni fi sújì wọ́n lè fi sújì ọ̀dọ́ tiwọn. That is just it. Gbogbo ẹ̀ àdúgbò àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó sì wà láyé. Kẹ́ni bẹ́yẹn ìyàwó ṣáà ti kì í sí nǹkan tó ṣe ìyàwó. Bẹ́ẹ̀ni Ọlọ́run tẹ̀ ń jẹ́. Dẹ́rẹ́bà náà dẹ̀ sì wà láyé. Ọlọ́run ṣeun. Wọ́n kàn sí wà lọ́sibítù ni which I believe they will be okay. Bẹ́ẹ̀ lágbára ètò màá. Èyí bọ̀bọ̀ tí wọ́n pè ní àlèmọ̀lẹ̀ fọ̀lùkù kó lọ máa wá bó ṣe máa ṣe ara ẹ̀ because bó bá fẹ́ kó kọ̀ well àní sọ nǹkan tó pọ̀ jù kò sí wàhálà ìyá alájẹ́ á dára fún yín. Àmì àtẹ̀yìn náà sọ àmì àṣetò màá. Àmì o àmì. Gbogbo ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ èyí tó lóun fẹ́ gbọ́wọ́lé yín lórí àbí gbọ́wọ́lé ọmọ ní àbẹ́rìbọ̀dì lórí ara wọn ni wọ́n fi dé. Àmì àṣetò màá rè. Bẹ́ẹ̀ni ó ti dàṣẹ. Àṣẹ. Kò sí ẹ máa bí ètò yín lọ Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmì o àmì Jésù àmì Jésù. Ẹ ṣé gan ni dádì ẹ ṣé gan ni ẹ pẹ́ fún wa sà o ẹ ṣé mo dúpẹ́ sà ẹ bá mi kí gbogbo lé wa sà. Ẹ bá mi gbé gbòòsà fún bàbá wa tí wọ́n pè wọlé yan ọ̀pọ̀lọpọ̀ ní wa ti mọ bàbá wa tí wọ́n ń sọ̀rọ̀ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ bàbá lẹ́ẹ̀kan sí ẹ̀mí yín á gùn fún wa o a máa rí yín pẹ́ ẹ kú àgbà. Ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n tún ṣẹ̀ darapọ̀ ká tó tẹ̀síwájú. Mo kí yín mọ́mí Adéjọkẹ́ Ọmọláyọ̀ ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé gan ni mọ́mí ẹ bá mi kí gbogbo lé wa mọ́mí Ọmọlára Ògúndàrí ẹ ṣé gan mọ́mí ẹ káàbọ̀ bákan náà dádì mi Ṣọlá tí àwọn ni wọ́n ṣẹ̀ kúrò lórí aago yan ẹ pẹ́ fún wa o dádì ẹ ṣé bàbá mi Ọláwálé Àlàbí bàbá ẹ pẹ́ fún wa dádì Adédèjì Adétúnjí ẹ̀yin náà a kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé gan ni. So òun ni ṣẹgbọn nǹkan tí bàbá wa sọ àwọn náà tún ti gbọ́ inú mi dẹ̀dùn torí pé ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni òun ni gbogbo wa ń ganu sí tá à ń gbẹnu sí mike torí pé ó máa lẹ́tìkẹ́ ó ti ń lẹ́yìn bí mo ṣe sọ síwájú tí dáàdì sọ
ìbẹ̀rẹ̀ ìjà la máa mọ̀, a ò kí mọ ibi tó máa parí sí. Ìdí nìyẹn tí wọ́n ṣe ní láti ṣọ́ra, ilẹ̀ ń yọ̀. Èmi ni mo lè ṣe léyìí, èmi ni mo tó bẹ́ẹ̀, èmi ni mo mọ̀rọ̀ sọ, èmi ni mo lè kojú lágbájá, èmi ni mo lè kojú làkàṣègbè. Kí ló máa gbẹ̀? Ṣọ́ra, ṣọ́ra ṣe, torí nǹkan tó wà nílẹ̀ yìí ẹni tó bá ní ojú ni, ẹni tó bá ní ojú ẹ̀mí, òun nìkan ló máa mọ ibi tí nǹkan yìí tó máa ṣe kíni, tó máa kẹ́gùn sí. Àǹtí mi, mọ́mí Rísí Ashiru, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gan ni, ẹ kú àdúró tì mí. Ọlọ́run máa bá mi dúró tilé àtọ̀nà yín o. Àjíǹde ara máa jẹ yín. Ẹ ṣé gan mà. Ìyá wa Adéjọkẹ́ Awẹ́ Ìtìolú, I love you. Àti kí yín síwájú, àti kí pásítọ̀ Wọlé Awẹ́ náà pé ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ ṣé gan ni mà. Ẹ káàbọ̀ sí orí ètò. Ìyá wa Adéjọkẹ́, alága dúró, alága jókòó. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. God bless you ma. So bí nǹkan tá à ń sọ lọ, irú àpẹẹrẹ wo ni wọ́n fi lélẹ̀? Irú àpẹẹrẹ wo? Bàbá yẹn dẹ̀ máa sọ̀rọ̀, méjì ló kù sí tá a máa gbọ́ sí láti tẹ̀síwájú. Nǹkan tí à ń gbọ́ lọ yàn kí call tó wọlé, ó kù méjì. Tá a bá ti gbọ́ méjì yàn sí, àwa máa tẹ̀síwájú. Mo fẹ́ ka parí ẹ̀ torí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ gangan, tí olóògbé sọ, bàbá sọ̀rọ̀ sílẹ̀ kó tó kú, wọn ò mọ̀ pé ọlọ́jọ́ máa dé, wọn ò mọ̀ pé nǹkan yan ó máa gbẹ ẹ̀mí àwọn. Ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù, ká wá tẹ̀síwájú. Ìyá wa Adéníkẹ́ Adédèjì, káàbọ̀. Àwa tí a lè jẹ́ gbèsè, ó wà ní ìtàn, ó wà lọ rẹ́kọ̀dì ní ìgbésẹ̀ tí ní bàbá ọgbà. Èròǹgbà mi nígbà tí wọ́n pè mí, tí wọ́n ti dé pé gbogbo omi tí mo lè fa Aláàfin sọ̀rọ̀, pé kò yẹ kó rí báyìí. Nígbà tí bàbá wa ní ilé kẹta tó wà láyé, gbogbo ìgbésẹ̀ yìí dẹ́ sọ yìí. Ẹ̀sẹ̀ bá lọ wo gbogbo ẹ̀rí pé bàbá wa ọ̀nàdìsá ó gbàgbọ́dọ̀ ó lọ sí Ọ̀yọ́ láti lọ kí bàbá wa láti fún àwọn ìjókòó tó lọ lọ. Ìgbésẹ̀ kan nìyẹn o. Ok, ẹnu wo rẹ́kọ̀dì kẹ́kọ̀ọ́ rẹ̀. Bàbá wa Adéyẹmí kẹta ó lọ sí ẹnu wo rẹ́kọ̀dì gbogbo ó lọ sí ọ̀dọ̀ bàbá wa ọ̀nàdìsá. Kò sọ pé ọmọdé ló kẹ́sì òun, ó bá òun láti kí ni. Ìṣòro wọ́n pàdé ní wọ́n pàdé ìpàdé tí wọ́n ṣe ọjọ́ ni. Wọ́n ló bá bàbá wa wọ́n ló bá ọ̀yẹ́ ẹ̀yìn kan wà. Wọ́n bá òpin òrìṣà òrìṣà bẹ̀rẹ̀ sàn gẹ́gẹ́ bí ọmọ olúwàbí. Ṣé o fẹ́ tó kọ́ tó? Àwọn Ọ̀yọ́ ni wọ́n parí báwọn ní olórí gbogbo Yorùbá. Olórí gbogbo Yorùbá. So, but nísìnyí, my expectation everybody lọ́dọ̀ ẹgbẹ́ fún láǹfààní. Ká sọ̀rọ̀. Àwọn ènìyàn ò bá tún ní èmi ò bá tún test àwọn ọmọ ọgbẹ́ kábíyèsí Aláàfin. Ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí tó wọ́n fún ní àǹfààní yẹn. Àwọn méjèèjì ló yàn àbí bẹ́ẹ̀. Báwo la ti bá bẹ̀rẹ̀ sí ìkan tó ti ṣẹlẹ̀ fún àwọn tó wà wá ìjọba tó kọ̀tínú? Bá ní ẹgbẹ́ kò fún mi ní àǹfààní pẹ̀lú kan tó ṣẹlẹ̀. I'm a strategist, I'm a radio consultant, I'm a pressman. Àwọn ọmọ tó lè lọ sí o. Àwọn ìdí ẹ̀ o. Ọmọ tó lè fẹ́ bẹ̀rẹ̀ kan fún wa, kàwé nínú ló gbà. Ẹbí òkè yẹ. So kí ni bẹ́ẹ̀ bá tẹ́ bá dé nọ́mbà bàbá wa, OWOADE, tó bá ní nọ́mbà wọn gbà. Tó bá tán máa gbé kọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ fún mi ní nọ́mbà. Ìṣèwà ìṣẹ̀lẹ̀ wọn bá nọ́mbà mi dé. Èmi á pè wọ́n. Tó máa gbé kọ̀ nọ́mbà wọn ṣe OWOADE ló gbá nọ́mbà díẹ̀. Tí wọ́n ní kábíyèsí tó bá ní nọ́mbà bàbá wa wọ̀nyẹn. Ẹ máa gbọ́ ó kẹyọ kan sí ká tó sọ̀rọ̀ lé lórí. Ìṣòro láti àwọn olùgbọ́ sí i. Wọ́n fún mi gbogbo bọ́ọ̀lù ìṣòro bẹ̀rẹ̀ sí i. Ṣé lè máa ṣiṣẹ́ ní press charges báyìí? Mo explore all possibilities, but I will soon be back. Kí n tó mọ̀ kọ́ nílẹ̀ sí i. Kábíyèsí máa fún. Bàbá ọba ní ohun ọlẹ́gbọ̀yàn tí wọ́n ṣàlàyé láì mọ̀ pé ọlọ́jọ́ ó máa dé, kí Ọlọ́run kó jọ̀wọ́ kó bá wa dẹlẹ̀ rere fún wọn. Iwájú tí wọ́n kọjú sí kó dára, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. Àwọn ni wọ́n sọ̀rọ̀ yàn. Nǹkan tí bàbá yàn ń gbìmọ̀, nǹkan tí wọ́n ń ṣiṣẹ́ lórí, nǹkan tí wọ́n fẹ́ ṣe nígbà tí wọ́n wà láyé ni pé àwọn méjèèjì àti bàbá wa Ọ̀ọ̀ni àti bàbá OWOADE, àwọn méjèèjì
Ọlọ́run gbé wọn, ọmọdé ni wọ́n, ṣùgbọ́n wọ́n wà ní ipò àgbà. Báwo ni àárín wọn ṣe máa dán mọ́rán tó jẹ́ pé àwọn ìtàn ìgbàanì tí ò tún ní ṣe kíni, tí ò tún ní ṣẹlẹ̀ mọ́, tí wọ́n máa fọwọ́ sowọ́pọ̀, tí wọ́n máa fi ọwọ́ wẹ ọwọ́ kí ọwọ́ bá lè fi mọ́, tí wọ́n máa mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá. Òun ni ó wá di pé gbọ́n mi sí omi ò tó. Ó wá di pé àwọn kan wà ní kọ̀kọ̀ tí wọ́n ń da petrol síná tó ń jó tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àti ọba bàbá wa Ọọ̀ni, kò sí ọmọ Yorùbá tí ó mọ̀ pé Ọọ̀ni ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá káfàtà. Kò sí kálọ́kábọ̀ ńbẹ̀, àfẹni tó bá fẹ́ ṣe mànáfìkì, àfẹni tó bá fẹ́ ṣe kèéta, àfiwọ́ tó bá fẹ́ ṣe ọ̀tẹ̀. Kò sí. Tí ẹ wá wò tí kì bá ṣe àwọn kan, àwọn àsìtáni ẹ̀dá kan tí wọ́n jẹ́ àwọn ní olùpilẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí o, nǹkan kínkínní. Ẹ wá wo ibi tó ó wá di pé ẹ wá lọ fi oògùn náàyàn. Ó wá jẹ́ pé ẹ wá fi oògùn tó jẹ́ pé kíní yẹn ó ṣe kíni, ó gba ẹ̀mí, odidi ẹ̀mí ènìyàn. Ẹ̀mí ènìyàn là ń sọ yìí o. Ẹ̀mí tó bá ti lọ kò ṣeé dá padà mọ́, ẹ̀mí ò pé méjì. Tí ẹ bẹ̀rù. Nísìnyí, bàbá tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, bí mo ṣe sọ síwájú, inú mi dẹ̀dùn dáàdì sọ, ayélujára la wà yìí, social media. Ẹ wo gbogbo ẹ̀ bí wọ́n ṣe na bàbá yẹn, gbogbo bí ọwọ́ bàbá yẹn ṣe bó ń gbà tán, gbogbo ẹ̀ wà nílẹ̀. Ṣé rí gbogbo àwọn tó ń dárúkọ nínú ọ̀rọ̀ yìí kí wọ́n tètè lọ gba àwọn agbẹjọ́rò tó dára. Torí pé irú nǹkan báyìí orílẹ̀-èdè Amẹ́ríkà, mi ò fẹ́ mọ̀ kó níwèé jù bẹ́ẹ̀ lọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, mi ò fẹ́ mọ̀ kó máa ṣiṣẹ́ pẹ̀lú whatever tó rò pé òun ṣiṣẹ́ ṣẹ́gẹ̀t ni. Òfin tó mú ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ló mú ọmọ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, àbí bẹ́ẹ̀ kọ́ ni, ló mú olówó bẹ́ẹ̀ ló mú tálákà. So kó tètè lọ ṣe kíni, tètè lọ múra dáadáa, torí pé kíní yìí ó máa lẹ́tìkẹ́. Tẹ́ bá ń gbọ́ pé ó máa lẹ́tìkẹ́, bẹ́ẹ̀ ni ó máa lẹ́tìkẹ́. Mi ò fẹ́ mọye tó o ní, mi ò fẹ́ mọ irúṣẹ́ tó gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Àwọn tí wọ́n bí síbẹ̀ gangan bí mo ṣe sọ, bí Trump yan gan bó ṣe wà ń bẹ̀ yan, tó bá ṣàṣemáṣe, wọ́n máa ṣe kíni, wọ́n máa tì mọ́lé. Bẹ́ẹ̀ ni, torí wọ́n ń tẹ̀lé òfin, wọn ò fi ṣeré. Káwá máa sọ nǹkan tó mú ẹ̀mí ènìyàn lọ. Ọbẹ̀ tó o ṣè tí lè fi jó, wàá sọ. Ṣọ́rọ̀ mi yé yín, ọbẹ̀ tó o ṣè tí lè fi jó, wàá sọ. Amẹ́ríkà ni wọ́n ń pè bẹ̀. Wọn ò fi ṣeré rárá. Nǹkan tó bá fi la ẹ̀mí lọ, wọn ò fi ọwọ́ yẹpẹrẹ mu. Ẹ tún wá lọ na obìnrin. Àbálọ àbábọ̀ náà, ẹ tún na obìnrin. Tó bá yẹ pé ìyàwó yín ni obìnrin tí wọ́n gbọ́wọ́ sókè tí wọ́n náà yín, tó bá yẹ pé ìyàwó yín ni ńkọ́, tó bá yẹ pé ẹ̀gbọ́n yín ni, tó bá yẹ pé àbúrò yín ni, tó bá yẹ pé kan náà àwọn ẹbí yín ni ńkọ́, kọkùnrin kan láti ibì kan kó wá gbọ́wọ́ sókè, kó wá na ìyàwó yín, kó na ẹ̀gbọ́n yín, kó na àbúrò yín, ṣẹ́nu yín máa dùn? Bàbá ọba tá à ń sọ yìí, bàbá àgbàlagbà, kẹ́nìkan gbọ́wọ́ sókè kó wá na bàbá yín, kó na bọ̀dá yín, kó na ẹ̀gbọ́n yín, báwo ṣẹ́nu yín máa dùn? Kó na ẹnìkan nínú ẹbí yín, ṣé ẹ̀ ní lọ kóra yín wá láti ta láti wá jà? Ká wá máa sọ pé oògùn lẹ tún fi nàyàn tó dẹ̀ mú ẹ̀mí lọ, tó la ẹ̀mí lọ. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ẹ ṣe mà. Mo mọ̀ pé wọ́n máa ti máa ṣiṣẹ́ lé lórí, torí àwọn èèyàn ti dìde. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé rí àwa Yorùbá, inú mi dùn pé mo jẹ́ ọmọ Yorùbá. Kò síbi tí ìṣe ò sí, kò sí ibi tí ìṣe kò sí. Wọ́n ní Yorùbá lọ́wọ́ bọ̀, wọ́n ní tí ilé kan bá ń tòrò, ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà. Àwọn kan tí orí wọn pé wọ́n gbìmọ̀ pọ̀, wọ́n pera pọ̀, wọ́n jáde, wọ́n ní platform láti wọ́n pé okay o, kíní yìí ó ti ṣẹlẹ̀. Báwo ni ìbá ti dára kó má ṣẹlẹ̀ tó? Wọ́n ní ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́, ọmọ sọ ọ̀bẹ sílẹ̀, àbí? Ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe, ó ti ṣẹlẹ̀. A lè mú bàbá yẹn padà mọ́. Báwo la ṣe máa ṣe? Nǹkan kan ní láti ṣe, nǹkan kan ní láti ṣẹlẹ̀. Àwọn ìdílé, àwọn ẹbí, àwọn ará tí wọ́n fi sílẹ̀ nǹkan. Bàbá yìí, orílẹ̀-èdè Amẹ́ríkà ni bàbá ọba ń gbé. Bàbá ọba Ọ̀yọ́túnjí, orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ń gbé. Kí wọ́n tó lọ ṣe àgbákò ikú, kí wọ́n lọ kó sí ẹnu ìkòkò àti kìnìún láìmọ̀. Báwo ni wọ́n ṣe máa ran àwọn ẹbí wọn lọ́wọ́? Àwọn ìgbìmọ̀ kan dìde, wọ́n ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí, àtàwọn agbẹjọ́rò gbogbo ẹ̀. Owó, tẹ bá gbọ́ nínú nǹkan tá a dìjọ gbọ́ yẹn, first note tá a dìjọ gbọ́ yẹn, owó, ṣe mọ̀, owó ni gbogbo nǹkan ní orílẹ̀-èdè Nàìjíríà. Owó, ọ̀rọ̀ gbogbo lórí owó ni. So wọ́n nílò owó, torí pé ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ ní Nàìjíríà ló máa lọ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ rántí o, ẹ̀yin aráalé, ẹ jẹ́ ká rántí pé Ọ̀yọ́túnjí, South Carolina ní orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà. So gbogbo ẹ̀ kò sí ní bí ìjọba Amẹ́ríkà bí ò ṣe ní gbọ́ sí kìíní, kò sí ní.
èmi ò rẹ́ni náà tó lè bá wọn yẹ̀, èmi ò mọ ọṣẹ náà tí wọ́n lè fi wẹ̀, mi ò mọ ògèdè náà tí wọ́n lè pè tí wọ́n lè fi rí eléyìí yẹ̀ kúrò, kò jọ rárá àti rárá ni. ẹni ìwọ tó bá ti lè dárọ̀ ni, àbí wọ́n ní ọmú wọn kì í sọ pé kọ́mọdé má dẹ́tẹ̀, tó bá ti lè dánú gbógbé, òun ni nǹkan tó wà nílẹ̀. adúpẹ́, ẹ jẹ́ ká túbọ̀ bí nǹkan tí màmí yìí sọ, mọ́mí Yẹmí Folúkẹ́, wọ́n ní ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n nídìí security, èmi náà bẹ́ẹ̀ ni wọ́n nídìí security, wọ́n nídìí ẹ̀, ó ṣe kókó, ó ṣe pàtàkì. torí àwọn pípò yìí wọ́n léwu. so bí nǹkan táwa ìyan ẹ jẹ́ ká mú dání, ẹ jẹ́ ká fìyàn tì sí ẹ̀gbẹ́ kan, ó ṣeé ṣe ká tún yà lọ sí ibẹ̀. ẹ jẹ́ kí wá tún padà lọ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún DPO Ọ̀yọ́ State, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ṣùgbọ́n kí n tó lọ bẹ̀, ẹ jẹ́ kí wá lọ sí ọ̀dọ̀ bàbá wa kábíyèsí kábíyèsí Aláàfin lọ́wọ́lọ́wọ́ báyìí, kábíyèsí Abímbọ́lá OWOADE, kábíyèsí o. Yorùbá lọ wọ́n bọ̀, wọ́n ní ọba tó jẹ sílùú tò, ìtàn máa rántí. èyí tó jẹ́ télò náà ṣe rí bó ṣe rí náà, ìtàn ò ní gbàgbé ẹ̀. ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ ìtàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Aníkọ̀, mò ń bọ̀ wá. ṣe rí bó ṣe rí náà, kò ní gbàgbé ẹ̀. ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ ìtàn lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ káàbọ̀ sórí ètò dádì. mo kí yín dádì sàn. àdìjọ ń ṣe ni sà. ọgbọ́n àti ìmọ̀ tí òye tẹ̀lé ń ṣe ètò tẹ̀lé ń ṣe yìí lágbára Elédùmarè ẹ̀ máa dàgbà nínú ọgbọ́n àti ìmọ̀ tí òye ni. àmì àṣẹ Èdùmàrè. lágbára Elédùmarè, ọwọ́ ayé, ọwọ́ àwọn elédè, ọwọ́ àwọn níbi òdìbá yàn, lágbára Elédùmarè. àṣẹ Èdùmàrè. ọfà àwọn níbi kò ní bàjẹ́, lágbára Elédùmarè. àmì àṣẹ Èdùmàrè. ẹ kú iṣẹ́ náà. àtẹ̀yìn náà sà, ẹ ṣé gan dádì, ẹ ṣé gan sà. ọ̀rọ̀ mi ò ní pọ̀ náà, bí ìpele méjì ni ọ̀rọ̀ mi máa wà. ìdẹ̀ni fẹ́ gba àkókò torí àwọn èèyàn tó bá fẹ́ tó pè wọlé tó ń fẹ́ sọ̀rọ̀. àwọn mi. bàbá ọba yẹn. bẹ́ẹ̀ni sà. ṣé Amẹ́ríkà bíi ló bèèsì sí gangan tàbí Nàìjíríà? Amẹ́ríkà gangan ni wọ́n bèèsì sí sà, bí mo ṣe pẹ́ sà. pẹ̀lú ìyàwó ẹ̀. àmì ò wá mọ ti ìyàwó wọn, ìyan ni mi ò lè dáhùn sàbẹ̀ tí àwọn gangan Amẹ́ríkà ni wọ́n bèèsì sí sà. ṣé àwọn ọmọ náà dẹ̀ wà l'Amẹ́ríkà tàbí Nàìjíríà náà wà? mi ò lè dáhùn yan torí mi ò mọ̀ sà. bàbá yẹn gan, kí ni ẹ mọ oye ọjọ́ orí wọn ṣá? mi ò fẹ́ mọ̀. àmì ò mọjọ́ orí wọn, good question sàbẹ̀ tí mi ò mọjọ́ orí wọn sà. like ṣẹ́rí pẹ̀lú nǹkan tí mi gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣe rí lánàá gan, ìgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn tẹ́ sọ ẹ̀yẹn tẹ́ ṣe ètò pẹ̀lú Dr. Ọlá. bẹ́ẹ̀ni sà. ìgbà tó ń sọ ọ̀rọ̀ yẹn kan fi bẹ́ẹ̀ yé mi, mo ń rí lórí social media ọ̀bọ̀ mo kàn ń wéèfù ẹ̀ kúrò ní ìjọba. ṣe rí ìgbà tẹ́ wá lọ ṣé tẹ́ fi ṣe kinní lánàá, lèmi náà wá wò ó bọ̀ kò tí ì bàjẹ́ máa tàbá tẹ́ ṣe tó máa lọ wo orí kinní àti nǹkan tí mo gbọ́ nípa ti nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin ọba Aláàfin of Ọ̀yọ́ àti nípa ti máa nìyẹn. like wọ́n ní according to wọ́n ní alumoruf ló sọ fún ló fi introduce ẹ̀ sí ní Aláàfin pé kó lọ rí Aláàfin tuntun ní Nàìjíríà tàbí. bẹ́ẹ̀ni sà. ok ìyẹn àkọ́kọ́. and wọ́n dẹ̀ sọ wípé ààfin Aláàfin of Ọ̀yọ́ náà ti na bàbá yẹn, ikú dẹ̀ fi oògùn náà máa nìyẹn according to. and ó dàbẹ́ kó sọ pé èèyàn kan ń record tàbí òun ló record tó ń sọ pé kó má record tó dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ sí na bàbá yẹn ní Aláàfin. ìgbà tí wọ́n na bàbá yẹn tí wọ́n ṣe gbogbo ẹ̀ because wọ́n sọ pé wọ́n fi oògùn na bàbá yìí báyìí ní pé níta ló wá discover ẹ̀ ní pé níta lọ́bẹ̀ sí nígbà wọ́n fi oògùn náà. ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣé wọ́n ṣàlẹ́yìn tó record yẹn tó record gbogbo bọ́n ṣe na bàbá yẹn àtàwọn tó na bàbá yẹn ṣé wọ́n sọ pé wọ́n record yẹn ṣá wọ́n ní kìnìún fídíò kìnìún ẹ̀ lọ́wọ́. ṣẹ́rí sà, ó ṣeé ṣe torí bí mo ṣe gbọ́ ṣe mọ̀ pé wọ́n ní wọ́n gba aago, wọ́n gba fóònù lọ́wọ́ wọn, ara nǹkan tí wọ́n ṣe náà wọ́n nìyàn nínú ààfin torí wọ́n rí i pé wọ́n ń record nǹkan tó ń sọ. ṣùgbọ́n kí bàbá yẹn tó jáde láyé, bàbá yẹn fohùn sílẹ̀, ó láwọn tí wọ́n dìjọ sọ̀rọ̀. ìyẹn tí bàbá yẹn tó fi sílẹ̀ yẹn mo bá wọn voice note yẹn. ṣe rí pẹ̀lú nǹkan tí wọ́n sọ nípa Aláàfin tó ṣe ẹ̀jẹ̀ because wọ́n ní ó wà ń bẹ̀ nígbà tó ń bẹ̀ sínú bàbá yẹn. bẹ́ẹ̀ni sà, ó wà ń bẹ̀. tí ò lè sọ pé tí ò gbé ìdúró ó kà tó. pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí báyìí bí mo ṣe ń wo ní Aláàfin yìí, ṣé kò ní tọ́nà tó bí ànádá Abdulrasheed Àkànbí báyìí ní ilẹ̀ Yorùbá o? àbí ṣé kò ní tọ́nà out? jẹ́ ká máa wò sà. ṣé kò ní tọ́nà out tó bí ànádá Abdulrasheed Àkànbí?
ṣé kò ní tó náà ọ̀tún because irú nǹkan tó lọ ṣẹlẹ̀ ní pálásì Aláàfin tó ṣe ẹ̀jẹ̀ tí ò tí ì gbé oṣù kan tó gbé ọ̀pá àṣẹ fún lọ́wọ́ dé lọ́wọ́ nínú nǹkan báyìí ṣẹlẹ̀ tó dẹ̀ wà ń bẹ̀ ìfùkàn bá máa jẹ́ bàbá ọba tí ó yẹ kó máa jà káwọn kan máa nọra ní pálásì kó máa sọ pé kó dúró pé ẹ̀yin olè jà bẹ́yẹn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti ẹ̀gbọ́n ọlọ́pàá sí wọn wọ́n fi ọlọ́pàá kó àwọn irú àwọn èèyàn bẹ́yẹn ó bà mí nínú jẹ́ o ó bà mí gẹ́gẹ́ bí bà mí nínú jẹ́ o pé irú ọba bẹ́ẹ̀ yẹn lè wà ń bẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n jókòó dẹ̀ sọ pé kan tó dẹ̀ gbọ́n bàbá yẹn tó sọ pé wọ́n fòògùn àwọn tó fòògùn ń yànyàn kí ló wá ń ṣe àwọn ọmọ Yorùbá gan àwọn Fúlàní pẹ̀lú bílẹ̀ Yorùbá ṣe rí lè ní táwọn Fúlàní ń pààyàn ló tó ti bà gbogbo fọ́rẹ́sì wa tí wọn lè lọ pé inú boko lọ máa fi tó bá jẹ́ pé wọ́n lóògùn gidi bẹ́ẹ̀ wọ́n lóògùn bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ṣé ó yẹ ká tó máa fi oògùn yànyàn ni jẹ́ kì í ṣe àwọn ọ̀tá ló yẹ kó máa fi oògùn lọ. a máa dà fún yín sà. irú àwọn èèyàn wo lélẹ́yìí kẹ́ ó ga ó dà kó sọ pé èmi ni wọ́n fi bàbá ọba yẹn bọ́dẹ̀ sí lọ ṣe postmortem lọ́ máa ń pè é. bẹ́ẹ̀ ni sà èmi ni wọ́n sin autopsy bẹ́ẹ̀ ni òun ni wọ́n ṣe sà. ó lè ju ó lágbára o anyway náà èmi mọ̀ pé àwọn ìgbésẹ̀ tó ṣe kínní àwọn èèyàn ti ń gbé ìgbésẹ̀ lábẹ́lẹ̀ ọ̀rọ̀ tí a which is ó dáa bẹ́ẹ̀ yẹn ó dáa bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ everything ó máa jáde síta fún àwọn èèyàn autopsy tàbí postmortem tó sọ pé wọ́n ṣe kán ṣáà make sure pé wọ́n ò ṣe màgòmágó pẹ̀lú ẹ̀ nǹkan tó bá jẹ́ òtítọ́ nìkan gbé jáde. ṣé ọ̀dà sáà lẹ́yìn because contraction called Nigeria gẹ́gẹ́ bí kìíní ṣe máa ń sọ ìyẹn máyégún Nigeria ni máyégún máa ń sọ Nigeria ẹ wo it's a funny place ṣé ọ̀dà sáà lẹ́yìn it's a funny place but let's wait and see let's cross our finger ṣé wọ́n ṣe máa ń sọ nìyẹn let's cross our finger kìíní kan tàbí. yes I think so yes let's cross our fingers yes. across káwọn èèyàn máa wo bó ṣe ń lọ gbogbo nǹkan tó bá wà bí ọ̀rọ̀ bọ́n ṣe na bàbá yẹn gbogbo everything bọ́n ṣe fòkùn pẹ́pẹ́ everything ó máa jáde àwọn tó bá yẹ kí nǹkan kàn irú ẹni tó sọ pé àlùmọ́rù tó sọ pé òun ló invite ẹ ló introduce ẹ sí bàbá sí new Aláàfin wípé kó lọ rí Aláàfin tí bàbá yẹn fi lọ palace gbogbo ẹ náà wọ́n máa kàn náà ọ̀rọ̀ máa kàn òun náà kò sí ìgbà tí ọ̀rọ̀ oníkan àtàwọn tó sọ pé wọ́n fi nǹkan nu bàbá yẹn ọ̀rọ̀ máa kàn wọ́n ẹ máa bá aṣọ yín lọ Yálájé. àdìjọ ní ni bàbá mi ẹ ṣé gidi gan ni sà ẹ pẹ́ fún wa sà ẹ ṣé mo dúpẹ́ sà. ẹ ṣé sà ẹ bá mi gbégbó sà fún bàbá wa yan ẹ jẹ́ kí n tún sáré kí àwọn tèmi tí wọ́n tún ṣe darapọ̀ mọ́ ètò ọ̀rẹ́ mi àtàtà madam Fúnmilọ́lá Florence Adébíyì Abẹ́gúndé ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ alájà èèyàn mi Alhaja Lateef Adigun ẹ káàbọ̀ bákan náà ẹ ṣé gidi gan ni o ẹ káàbọ̀ sí orí ètò àjọṣe wa kò ní bàjẹ́ o ẹ ṣé gan ni gbogbo yín pátápátá lápapọ̀ àtẹ̀yìn àtẹ̀mí gbogbo wa máa jèrè àwọn ọmọ wa o ẹ ṣé gidi gan ni ẹ kú ohùn ẹ̀yin bàbá wa tí ẹ pè wọlé tí ẹ bá wa dá sí ètò ṣé ti gbọ́ nǹkan tí bàbá wa yan sọ bàbá wa tí wọ́n ṣẹ̀ kúrò lórí aago ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ ọlọ́gbọ́n òun náà sọ yan bàbá mi ẹ ṣé gan ni wọ́n ní please love and like thanks ẹ ṣé bàbá wa Ọláwálé Alábí ẹ bá wa like ṣe ti gbọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa like ẹ bá wa love ẹ bá wa share tẹ bá ń gbọ́ share ẹ bá wa pín ẹ ṣé sọ̀rọ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú bàbá yan wọ́n dárúkọ Aláàfin lọ́wọ́lọ́wọ́ báyìí Aláàfin àná bàbá Adéyẹmí ọ̀run rere fún bàbá yan ṣé bàbá ṣé wọ́n perfect no bàbá ò pé bàbá Aláàfin àná wọn ò pé tán mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà kò sí ènìyàn tó máa sọ tó lè sọ pé òun pé tán níwájú Ọlọ́run Elédùmarè kò sí máa ń sọ tẹ̀mí gangan ó níbi tí mo kù sí gbogbo wa ló níbi tá a kù sí Ọlọ́run ọba adẹ́dà àṣẹ̀dá nìkan òun ló pé tán nǹkan tọ́lọ́run ṣe máa jẹ́ Ọlọ́run nìyẹn tẹ́nìyàn dẹ̀ máa jẹ́ ènìyàn a ò gbọ́dọ̀ fi ènìyàn sí ipò Ọlọ́run àṣìṣe ló máa jẹ́ irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ ní abẹ́ bàbá Adéyẹmí Aláàfin àná ikú bàbá yèyé ọ̀run rere fún bàbá yìí kò sí kò jọ so nísìnyí ọba Abímbọ́lá OWOADE mo wá bá yín lẹ́ẹ̀kan sí mo ti kí yín síwájú kábíyèsí kí ló ṣẹlẹ̀ gangan kí ni ìdí ẹ̀ bí nǹkan tí ọ̀gá mi sọ lánàá gbà tàdíjọ ń ṣètò nígbà tí ẹ fi dé orí àpèrè inú wa dùn inú gbogbo wa ló dùn pé ọmọ kékeré tó lọ́n gbé sí ipò àgbà pé ìrẹ́pọ̀ yan náà àwọn àti bàbá wa Ọọ̀ni àrólé Oòduà ẹ má dìjọ ní àjọṣepọ̀ ẹ̀yin méjèèjì ẹ ti jáde ojú yín tilẹ̀ ẹ ti mọ̀ bó ṣe yẹ ẹ ti mọ̀ tún yàtọ̀ sí òsì ẹ máa jà fún ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá òun ni
láì mọ̀ wípé èmi ò wá dá yín lẹ́jọ́ o, láì mọ̀ pé òfúùtù fẹ́ tẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀ gangan? Ibo ni ọmọlúàbí yín wà? Èmi ti sọ́rí, mi ò dẹ̀ ní sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Ìlú wa lẹ gbé dàgbà, mo dẹ̀ mọ àwọn tó mọ̀ yín dáadáa bí sọnù. Kí ló ṣẹlẹ̀ sí ọmọlúàbí yín? Bọ̀wọ̀ fún àgbà, bọ̀wọ̀ fún gbogbo ẹni tó bá dàgbà jù ẹ lọ, ẹni tó lè bí yàn lọ́mọ, bàbá yẹn lè bí yín lọ́mọ. Kí ló ṣẹlẹ̀ sí ọmọlúàbí yín? Ìyẹn ni mo béèrè. Bàbá Aláàfin, bàbá Abímbọ́lá Òwádé Aláàfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Báwo ni mo ṣe inú mi ìbá dùn tó kí nǹkan tí mo ṣe yìí kó kàn yín, kó tẹ̀ yín lọ́wọ́, kẹ́ ẹ gbọ́, torí omi Ṣakí kan náà, ilẹ̀ Ṣakí kan náà ládìjọ́ tẹ̀, omi ibẹ̀ ládìjọ́ mú. Sọ kí ló ṣẹlẹ̀? Nǹkan tẹ̀mí fẹ́ mọ̀ nìyẹn. Ìbéèrè mi nìyẹn. Ṣé ó mà ṣe o, mo dẹ̀ gbọ́ pé ọmọlúàbí ni yín o. So ibo lẹ ti ní ìfẹ́? Tòótọ́ dẹ̀ ni Yorùbá lọ́wọ́ bọ̀, wọ́n ní àgùntàn tó bá ń bá járìn á jẹ̀gbẹ́, ẹgbẹ́ búburú ó máa ń ba ìwà rere jẹ́. A ti mọ̀, ó ti yé wa, àwọn tí ẹ lọ kóra yín pọ̀ mọ́, àwọn tí wọ́n fẹ́ da epo sí aṣọ funfun tẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ fura, ìfura jẹ́ lógún àgbà. Ẹ̀yin lẹ lọ̀yọ́ o, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá ló lọ̀yọ́. Gbogbo ọmọ Yorùbá ló ní Ilé-Ifẹ̀, gbogbo ọmọ Yorùbá ló ní Ọ̀yọ́túnjí, bẹ́ẹ̀ ni. Ẹ ṣé bàbá mi, Ọlọ́run, bẹ́ẹ̀ ni. Èmi ò wá dá wọn lẹ́jọ́ o, ẹ gbọ́ mi dáadáa ìjọ torí Ọlọ́run. Èmi ò wá dá ẹnikẹ́ni lẹ́jọ́, ìdájọ́ ènìyàn kò sí lọ́wọ́ mi, lọ́dọ̀ Ọlọ́run ló wà. Ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ yìí pé ẹ̀mí èèyàn là ń sọ yìí, ẹ̀mí. Bàbá yan ti lọ nísìnyí, bàbá yan oṣù tó ń bọ̀ ni bàbá yan fẹ́ padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣé ń gbọ́ mi? Oṣù tó ń bọ̀ ló yẹ kí bàbá yan padà lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Láìmọ̀, kódà gan mo gbọ́ pé nígbà tí bàbá yan ní ọ̀sẹ̀ tó kọjá ní lọ́dọ̀ bàbá Sokoti ni àbí ọ̀dọ̀ Awíkoko, tí bàbá yan sọ pé àgbà tiẹ̀ ń ti ń dé, pé táwọn bá padà lọ sí Amẹ́ríkà. Tó bá yá àwọn ò ní pẹ́ padà lọ sí ilé mọ́, pé torí pé àgbà ti ń dé, láìmọ̀ pé wọ́n máa lọ sájò tí wọ́n ní padà mọ́ láìpẹ́ ọjọ́. Láìmọ̀ pé àwọn aláyé bàjẹ́ torí ìkéta, torí kẹ́ni má ní, torí agbára, torí pé àfẹ́mí. Nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi bà gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ náà nìyẹn. Èmi ni mo jù ẹ́ lọ, ṣé wọ́n sì gbàgbé bàbá wa Awólọ́wọ̀ náà, ìkọ̀kọ̀ náà, èmi ni mo jù ẹ́ lọ, ìwọ ò tó mi, ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìlara. Èṣù come out. Á dà fún yín mà. Á dà fún yín. Màámi Táyé Bákàrè, yes. Aláàfin Ọba Abímbọ́lá Ọ̀wádé, ẹ tètè jáde. Ẹ bọ́ síta, Ọlọ́run ṣe ẹ ti gbé ìlú òyìnbó Canada, àbí? Ẹ bọ́ síta, olóye onímọ̀jẹ̀ ni yín. So ẹ wá sọ tẹnu yín. Ẹ mọ̀ wípé ní ìlú òyìnbó tẹ́ gbé rí, tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀, nǹkan tó lágbára ni, nǹkan tó bá ti mú ẹ̀mí èèyàn lọ, wọn kì í fi ń ṣeré rárá àti rárá ni. So ó yẹ kẹ́ ẹ jáde, kẹ́ ẹ pe press conference. Nǹkan tójú yín bá rí, nǹkan tẹ́ ẹ mọ̀ sí, ẹ ní láti jáde. Torí inú mi ò dùn rárá bí orúkọ yín ṣe lọ káàkiri yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ, bí bàbá mi yìí ṣe sọ, á dẹ̀ dá fún yín bàbá àrólé Odùduwà, bàbá àrólé Oòduà TV. Bẹ́ẹ̀ ni mo láìkí máa yan gan ni. Aláàfin yan nígbà tí wọ́n kọ́, mo sì láìkẹ́, èmi ò kí ń kórìíra èèyàn. Mo kàn ní pọ́lísì ni. So ẹ tètè jáde nísìn bí nǹkan tí màmí yìí sọ, gbogbo èèyàn ní nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ náà, yes, ẹ tètè jáde torí pé ẹnu ń kùn yín. Báwo lẹ ṣe máa yọ ara yín kúrò nínú nǹkan tó wà nílẹ̀ yìí? Kò tí ì yé mi. Ẹnu ń kùn yín gan ni, tí kìí ṣe díẹ̀. Ẹ jẹ́ kẹ́nìkan láti ibì kan tí ò níran, tó yẹ pé agboolé wọn gan, tàbá ní kó sọ agboolé ìyá àti bàbá ẹ̀ níbi Ọ̀yọ́ gan tó gbé lórí yan gan, Ọlọ́run ní àfàìmọ̀. Ẹni tí gbéraga, ẹni tí ìwà ọ̀kánjúà, ẹni tó yẹ pé tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ẹni tó yẹ pé kẹ́ni má ní, ẹni tó yẹ pé ọ̀dàlẹ̀, ẹ kàn jẹ́ kó ṣe kíni, kó jẹ́ kó ó mà ṣe o. Ẹni tí ò ní tìjú, ẹni tí ò níran, ẹ kàn wá jẹ́ kó sí yín ní agbárí, kó sí yín lọ́pọlọ. Kí ni nǹkan tó ń ṣe fún yín gangan? Bẹ́ẹ̀ ni o, gbogbo ọmọ Yorùbá kì í ṣe ọmọ Ọ̀yọ́ nìkan, bí mo ṣe sọ, kì í ṣe ọmọ Ọ̀yọ́, mi ò wá láti Ọ̀yọ́, ṣùgbọ́n ọmọ Yorùbá pọ́nbélé ni mí tí ò ní àbùlà. So a fẹ́ mọ̀, bí ìyàwó ayé ṣe sọ, a fẹ́ mọ̀, ẹ wá sọ fún wa, ẹ bọ́ síta. Ẹ bọ́ síta, ẹ lè sọ pé ẹ ti gbọ́ pé bàbá yẹn ti jáde láyé, ẹ bọ́ síta. Kí ló fà? Kí ló ṣe okùnfà ikú bàbá Ọba Ọ̀yọ́túnjí? Kí ló ṣẹlẹ̀ gangan? Ìbéèrè ni a fẹ́ mọ̀. Ẹ já wa sí, ẹ gbẹ́nu sí Mike. Àní fi yín lọ́rùn sílẹ̀ o. No, àní fi yín lọ́rùn sílẹ̀. Torí ẹ̀yin ni
ojú yín bí nǹkan tá a gbọ́ ẹ wà ń bẹ̀ ó ṣojú yín kòrókòró báyìí kì í ṣe pé wọ́n parọ́ mọ́ yín èmi fetí mi gbọ́ lọ́dọ̀ àwọn tán bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ wà níbẹ̀ ó ṣojú yín báyìí ibi tọ́wọ́ ọ̀tá mi ti jábọ́ pátápátá pé kí lẹ ti sọ mo ní kí lẹ sọ fá wàláì kó dá ìdè lóò mo sọ sákí gan ni mo ní kí lẹ sọ fá Ọlọ́run ẹ má bí Ọlọ́run torí Ọlọ́run. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ló ń pọ́n tó bá pẹ́ ẹ̀yin ni irú ẹ̀ ṣẹlẹ̀ sí nǹkan báwo lẹ ṣe máa ṣe tó bá pẹ́ ẹ̀yin gangan ni wọ́n ṣerú ẹ̀ ṣe inú yín máa dùn tí ẹ bá lọ sí ààfin Ilé Ifẹ̀ tí wọ́n bá lọ ṣerú ẹ̀ fún kankan nínú àwọn olóyè yín nínú àwọn aṣọmọgbé yín báwo lẹ ṣe máa feel bàbá tó lè bí yín lọ́mọ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù wọ́n lẹ́ni tó bá fẹ́ dàgbà mi ò fẹ́ mọ orú ẹ̀sìn tẹ́ bá gbé dání ẹ jẹ́ ká ẹni tó wà nù Bíbélì ó wà nù Kùránì ó jẹ́ ní pàápàá jùlọ nínú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá bí mo ṣe sọ síwájú àgbà nǹkan tó ń pè ní ọmọlúàbí ìtẹríba Ọlọ́run ṣe ó kólẹ̀ dàgbà sí wọ́n kọ́ wa ní ìwà ìrẹ̀lẹ̀ yan ìtẹríba bọ̀wọ̀ fún àgbà wájú ẹ káwá máa sọ ti bàbá àgbàlagbà tó jẹ́ pé ẹ gbé ọwọ́ sókè àwọn tó ẹni tó gbé ọwọ́ sókè tó na bàbá yẹn ó dẹ̀ rò pé òun fẹ́ dàgbà mi ò ṣépè ọ̀rọ̀ Yorùbá ni mò ń sọ o torí bí wọ́n ṣe tó àwa nìyẹn kì í ṣe òbí tó bí ẹnìkan ni ẹni tó lè bí ẹ lọ́mọ ẹni tó bá dàgbà jù ẹ lọ wàá fún ní ìbọ̀wọ̀ yan wàá fún ní ìtẹríba kódà kéèyàn fẹ́ náà báyìí ìwọ ni ló yẹ kó o dúró síbẹ̀ kó sọ pé èèwọ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ọba mi ò ní sọ jáde ṣọmọ ẹ tètè wá ẹ̀pa òbóró mọ́ náà ẹ̀pa òbóró mọ́ tóró ti ṣẹlẹ̀ ẹ̀pa òbóró mọ́. Late Alaafin Lamide have never disrespected Onidan. Yes. Nínú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá bàbá yẹn mo gbé fún wọn ṣé wọ́n perfect bí mo ṣe sọ mo ò perfect ó níbi tí wọ́n kù sí bí gbogbo wa ẹlẹ́ran ara ó dẹ̀ níbi tí gbogbo wa náà kù sí kọ́lọ́run kó dẹlẹ̀ rí fún wọn. Ẹ̀yin náà ti kọ̀ tán ní ìlú Ọ̀yọ́ ẹ ti kọ ìtàn tiyín ọba Abímbọ́lá OWOADE ẹ ti kọ ìtàn tiyín lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilẹ̀ Yorùbá ẹ ti kọ ìtàn tiyín lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ẹ wò ojoojúmọ́ ní ilẹ̀ Yorùbá kò sí ojúmọ́ ọjọ́ kan sílẹ̀ bá mọ́ sílẹ̀ bá ṣú ẹ máa gbọ́ pé wọ́n gbèyàn o wọ́n gbèyàn lénìí o wọ́n gbèyàn lọ́la o olóko ò lè lọ sóko mọ́ o olódò ò lè lọ sódò mọ́ o ẹ gbà wá o ẹ dákun o ẹ ṣàánú wá o ebi ń pa àwọn ènìyàn àti jẹ àti mu ó di ìnira fún àwọn ènìyàn ìlú le kò sówó lóde ní ọmọdé ó ń kígbe àgbà ń kígbe ọkùnrin ń kígbe obìnrin ń kígbe pupa ń kígbe dúdú ń kígbe ẹ̀dẹ̀ nǹkan tó wá kàn gbàrà tẹ́yìn dé orí ìtẹ́yàn nǹkan tó kàn nínú ọ̀rọ̀ tiyín ni pé bẹ́ẹ̀ ṣe máa jà sí pé èmi ni mo ju Ọọ̀ni lọ ìyan ni òun ni kíni òun ni kókó nínú gbogbo nǹkan jaburaka tó wà lẹ̀ ẹ̀dẹ̀ ti jáde tó yẹ pé èrò yín ó yẹ kẹ́ lọ tún rò tó yẹ kẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe ìṣọ̀kan kẹ́ máa wá ìlọsíwájú báwo la ṣe máa ṣe àwọn Fúlàní olórí burúkú yìí tá a máa lé wọn kúrò nílẹ̀ wa tó yẹ kó jẹ́ no now ẹ wá wo ibi tí gbogbo ẹ tó gbẹ̀yìn síra ẹ torí pé èmi ni mo ju Ọọ̀ni lọ èkìní ẹ wá rí torí ẹ ẹ̀mí èèyàn dẹ̀ lọ sí. Ibo lẹ máa fojú sí báyìí ibo lẹ fẹ́ fojú sí ǹjẹ́ máa lè sùn wọra mọ́ báyìí ǹjẹ́ máa lè sùn wọra mọ́ báyìí bí nǹkan tí àwọn tí wọ́n pè wọlé lánàá sọ àti Dr. Michael ní àná bàtà ń ṣe ètò àìmọye àwọn nǹkan mi tẹ́ bá lọ sí orí ayélujára oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ jáde tí ò ṣe máa sọ síta. Kí ló dé tó ẹ pé ẹ ṣe ẹ̀rọ àròjinlẹ̀ kẹ́ tó ṣe kíní ẹ̀rọ dáadáa tẹ́ bá ń gbọ́ pé rò ó kí o tó ṣe ẹ̀rọ wọ́n ń tìyín wọ́n ní tí wọ́n bá ń tiẹ̀ ìwọ náà má ṣe kíní ìwọ náà má tirẹ̀. Kò sí o àwọn ọmọ bàbá yan nísìn bàbá yan ní àwọn ọmọ bàbá yan ní ìyàwó bàbá yan ní ẹbí wọn ní ará wọn ní ọ̀rẹ́ tí wọ́n dẹ̀ ṣe tán mi ò mọ bóyá agbára yín lè gbé nǹkan tó wà nílẹ̀. Tẹ́bá Ọlọ́run ẹ̀yin èèyàn mi Ọlọ́run ò ní jẹ́ kí àbámọ̀ kí ó gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yin àti èmi lẹ́ẹ̀kan sí Ọlọ́run ò ní jẹ́ kí àbámọ̀ kí ó gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yin àti èmi aṣọ funfun tẹ̀yin àti èmi wọ̀ ọmọ aráyé wọn ò ní da epo sí o àwọn aṣinilọ́nà àwọn tó máa ń múni ṣìnà tó máa ń múni ṣìṣe Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n ká ní bá wọn pàdé àwọn ọmọ wo ò ní bá wọn pàdé tí wọ́n bá ń bá wa rìn nínú ìrìn àjò ọ̀run máa lé wọn jìnnà. Ẹ tún káàbọ̀ padà mo lérò pé ẹ ti gbọ́ gbogbo àlàyé eléyìí tí wọ́n ṣe nínú fọ́nrán eléyìí tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí bó lẹ ṣe wá rí sí abẹ́rẹ́ pé omi agbára ẹ dákun dábọ̀ èèyàn mi ẹ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan
ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlara nílò jù báyìí lọ lórí ilé ìta mọ́ wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lódẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí níbi tẹ́ ti ń wò mí ojú yóò ní fọ́ orúkọ mi ni aṣíwájú ìyálóde ìlú Pàṣán èmi ni mo jẹ́ ìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin mo jẹ́ ìyá alájẹ ọ̀jẹ̀ Ọ̀yọ́ empire mo jẹ́ ìyá gbogbo ìyálóde fún gbogbo Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state ẹ béèrè kí n tẹ́ ẹ bá fẹ́ sídìí kan sí méjì ìwọ tó gùn kan àbá àìsàn kan mo ní tọ̀ ṣúgà ni o mo ní rọpárọsẹ̀ ni o àìsàn àrọ́mọbí ìwọ ń wá gbé gambi iṣẹ́ òun jẹun lójú oorun òun lálàkàlà gbogbo àìsàn àtẹ́lẹsẹ̀ ń ta ọ̀fà ń bẹ lára rẹ ni àbí wọn bóbìnrin lásìpọ̀ àbóyẹ gbẹ́ndọ̀ láàmú àbí wọn sọ fún ọ pé ó lọ sí ajé tó ti ẹ̀wulẹ̀ mójútó àìsàn àrọ́mọbí ni hepatitis B ni ẹni àìsàn gbogbo tí bá ń jẹ́ ajogun ara àbò fẹ́ ṣàyẹ̀wò lórí ìgbésí ayé rẹ kó mọbi tó ń lọ sàn kó lè mọbi tó dojú ogun kan torí ẹlòmí àpẹẹrẹ ajáde wọn gbé síwájú rẹ tí ń pọn mi lé lórí ẹ mójútó ara yín òfin mi pamọ́ kí n pọ́ ló kọ àìsàn gbogbo àìsàn káìsàn tí bá ń dọ̀ láàmú pè mí ń dọ̀ lóhùn àbò fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ilé ayé rẹ ọṣẹ àtúndé ń bẹ ọṣẹ àwẹ̀ríre ń bẹ ṣe mí kó kú ń bẹ ìkọ ara ẹ̀yọ́nú ń bẹ ẹbu ẹ̀yọ́nú ń bẹ ọṣẹ òṣòlẹ̀ àgbàlú wà ọṣẹ adé wà lóríṣiríṣi nǹkan tó pọ̀ jaburata nọ́mbà mi rèé o 08059856632 08059856632 bèrè sí gbogbo ajogun tí bá ń dọ̀ sídìí kan sí méjì ẹ ní tójú bójú kú o ẹlòmíì kan mọ̀ rìn ní gbogbo ara rẹ̀ kí tí ó pe nǹkan kan sọ kúlúkúlú bèrè fún nǹkan rẹ̀ ọ̀fà ni o bèrè fún ìwọ tí wáṣẹ́wáṣẹ́ òríṣẹ́ ìgbéga lòun wá ń bì kan òòrí ọ̀nà àbáyọ ń bẹ fún o pèmí kò sí tí ò ní oògùn ẹ̀ hepatitis B ń ti ọ́ ni kíndìnrín dọ̀ láàmú ni àìlera kan ni ìtọ̀ ìdìsétọ̀ mú ọ tó bá ti fẹ́ tó oògùn ni òun tọ̀ ṣeréṣeré ìwọ wá káwọn ọmọbìnrin jọ wọn lọ́lé ọkọ kọkùnrin dọkùnrin ọkọ fẹ́ ìwọ náà gbé gbèsè ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ pé oògùn ni o ẹlòmíín bẹ láti lé lógún rẹ̀ ti wá ìrìn àjò oṣù kan bẹ́ẹ̀ bá múra ẹ̀mọ́jẹ̀ wọn sọ dogun ọdún mọ́ yín lọ́wọ́ o ìjọ òbíjọ ayọ̀ ọbayọ ẹ̀rọ náà lé ayé yìí ṣe o nǹkan kan ò ní ṣe yín o tó rákájú lórúkọ tí wọ́n pe fá alìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àyíkú tí wọ́n pèsè ọ̀dà asáré tètè ìlú kálukọ táwọn ìyàmí àjẹ́ jẹ́ wọ́n sáré lọ ní olówó owó fowó kẹyìn wọ́n sáré lọ ní ọlọ́rọ̀ wọn fọ̀rọ̀ kẹyìn o lọ́wọ́ báyìí lọ́mọ tó fi jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lòkú fi rìn dépòtò ọmọdé ìlú lókun awówó wọn sí àgbàlú lókun awówó wọn sí bókù bá kún lé ẹsẹ̀ gírí ọ̀làdà wà léyìn torí gbogbo oore tágbàrà bá rí obìnrin fi sìn ọkùnrin ó pèsè yìí obìnrin ó pèsè yìí ọmọdé ó pèsè yìí àgbà ó pèsè yìí ẹ̀rọ náà àbáyọ ní ayé yín o bí sin bá wá sọ nú gbó ayé gbé gọ̀gọ̀ lọ fúkà ní oore yín wọ́n mọ̀ fi wá yín tọrọ gọ̀gọ̀ ọ̀nà báyìí lálákẹ́ sọ ẹ̀yìn gbòkú o wọn wà ní fi kú gbókìkì yín o wọn ní fi kú gbókìkì yín o ẹ rògbò yín lò ẹlòmíín bẹ́ẹ̀ ní ayé tọ́jọ́ pògbò rẹ ti kún ó jì ní èrì lò ẹlòmíín ò sì lógo àwọ̀ ògbò fẹ́ lòmíín ni ẹ ní parẹ́ máyé ọ̀rọ̀ ilé ayé yín ó rọ̀ yín lọ́rùn ẹ ní sunkún o nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08059856632 pè fáyẹ̀wò ara rẹ whatsapp mi náà ni kò sí ní tó béèrè tí ò sí wọ́n fi ra rẹ pamọ́ wọ́n de ra rẹ mọ́lé o wọ́n bá sọ fún ọ pé ó kù wọ́n á máa ṣàyẹ̀wò fún yàrá síbítì wọ́n pé nǹkan ti bàjẹ́ yóò ó tó tọ́dún kan kó tó sùn mẹ́fà ọba dọ́dọ̀ tèmi ò ní kú mọ́ o èmi ò gbókùúrí àlàyé mọ̀ mọ́ gbé ìnira ò ní dé báyìí ẹ̀ ní sunkún o ẹ mọ̀ ṣe lójú ọkùnrin lójú obìnrin lójú oṣó lójú àjẹ́ ọkàn yín ò balẹ̀.